ọba ló ládé ọ̀sán ògbóni ló nítọ̀ ọ̀sọ́dọ̀ ẹgbẹ́ bí ẹ̀ka alátọ̀dá àṣẹ tí ó ṣe kù sínú bàbá ìbejì yìí o mo ní bìrìbìrì mo yí padà àbíbẹ̀ ẹ̀yẹ ìwọ lọ́ba wa lóní o nínú àbọ̀ orí àgbà bí àgbà alátọ̀dá o ẹkùn bàbá ìbejì yìí o. Akọ́dún bàbá. Akọ́dún. Yes sir. Akọ́dún bàbá. Ẹjọ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ẹjọ́ bá introduce ara yín fáwọn èèyàn kọ́ mọ̀ yín o. Orúkọ mi ni Dr. Ọlá Bábí Àgbà Tìjà. Ok, ẹjọ́ à ń rí i pé wọ́n kọ ọba ẹjọ́ jáàbù ààrẹ à ń wo ààrẹ Ògbóni àgbáyé president ní àyà yín bàbá ẹjọ́ bá a sọ nǹkan tí oyè yìí jẹ́ fún àwọn ọmọ Yorùbá kan mọ̀ sá. Ẹjọ́ wọ́n ṣe fídíò lọ́wọ́. Ògbóni jẹ́ ẹgbẹ́ tí àkọ́kọ́ láti ẹjọ́ wọ́n rìkọ́dù lọ́wọ́ mi ò ní pẹ́. Ok. Ògbóni jẹ́ ẹgbẹ́ kan tó ṣe pé ní àgbáyé lẹ́nu Ògbóni àkọ́ríjì ní àkọ́kọ́ ẹgbẹ́ tó dẹ̀ já sí pé ìrìn àjò yìí àwọn bàbá ńlá bàbá wa tí wọ́n ń ṣèrìn àjò láti sí ẹnìkan tó lè fọwọ́ rọ ẹgbẹ́ ìsẹ́yìn àkọ́kọ́ bẹ́ẹ̀ nígbà tá a fẹ́ gba independence 1960 Nàìjíríà ò ní àkọọ́lẹ̀ kan constitution àbọ̀ríjì Ògbóni la fi gba independence Ògbóni ló ti wá di kárí ayé lẹ́nu àbọ̀ríjì Ògbóni fraternity worldwide ó wá ti wá bímọ tó pọ̀ gan-an ó bí RF fund ó bí lodge ó bí gbára yílẹ̀ ó bí ọ̀pá ó bí dárí àgbọ̀n bó ṣe lọ nìyẹn. So now ẹgbẹ́ yìí ó jẹ́ ẹgbẹ́ kan tó ṣe pé táwọn èèyàn bá wà nínú ẹ̀ tí wọ́n bá ṣe ìtùnú ọjọ́ ọ̀la àti ìdùnnú nífẹ̀ẹ́ tó bá ti ṣe because wọn ìpààyàn Ògbóni ìmújẹ Ògbóni ìtọwọ́bẹ̀jẹ̀ Ògbóni ìgérí èèyàn wọn èkéèyàn lórí wọn kéèyàn lẹ́sẹ̀ àbọ̀ríjì Ògbóni wà fún ìfọ̀kànbalẹ̀ tí èèyàn bá fẹ́ ṣe tó ti yẹ tó ní pé ìrìn àjò yẹn máa ṣe èso Ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀ ní àbọ̀ríjì Ògbóni ó dẹ̀ ti wà látàyé àwọn bàbá wa tí wọ́n ti ń ṣe títí so gbogbo àwọn tí wọ́n ti jẹ ààrẹ Ògbóni àgbáyé wà àbọ̀ríjì Ògbóni fraternity worldwide ó nìkan ló lè yan president general gbogbo Ògbóni ààrẹ Ògbóni kíní kan ààrẹ Ògbóni igbá ààrẹ Ògbóni kíní kan fake ló wà mẹ́ wọ́n á lè yan ààrẹ sí state nígbà tí a bá jẹ tí Buhari jẹ́ǹsì tó wá ní lọ́sùn a ní gómìnà lọ́sùn a ní Kwara a ní lẹ́kìtì a ní londo a ní lẹ́kọ̀ọ́ àwa ní káàkiri bọ́rọ̀ àbọ̀ríjì Ògbóni ṣe rí nìyí ìjọba watch ẹni pé àwọn RF wọn àgbẹ̀ ń gbé ààrẹ nú ẹgbẹ́ RF Olúwo Apènà àbíyè ni wọ́n ń jẹ́ mbẹ́ ṣùgbọ́n àwọn tí a lọ rè ṣe CAC resistance pé Ògbóni kíní kan tí a bá ti gbé dé wọ́n ní Ògbóni ààrẹ kíní kan tí ò dẹ̀ tọ̀nà tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti dàgbà pé tó kọ tí a bá ti tó bá wùyàn ní yóò tẹ̀lé yìí òkú
lẹ́yìn àbọ̀ríjì Ògbóni fraternity worldwide òun ló ní president general òun ló ní ọba ààrẹ Ògbóni òun ló lè yan ààrẹ sí state gbogbo àwọn Ògbóni yòókù fake ní wọn bá kiri kò sọ̀rọ̀ mbẹ́ tó jẹ́ pé àgbèrè sí jẹ́. ẹ ṣeun bàbá ẹjọ́ ipa wo ní Ògbóni aborigine tó wà tó jẹ́ fún àwọn ọmọ Yorùbá ipa wo ló wà ní àtà ara Ògbóni. ẹgbẹ́ yẹn jẹ́ ẹgbẹ́ tó ṣe pé ẹgbẹ́ ìtùnú ẹgbẹ́ ìdùnnú tó kú bá wà nù tí wàhálà bá wà nù tí a bá ṣe bí a ṣe ṣe tí a bá ti lè ṣe ètùtù gbogbo tí ń jẹ́ dàrúdàpọ̀ nínú ìrìn àjò náà yóò tó fẹ́. so ìrìn àjò yẹn téèyàn bá wá wà níbẹ̀ tí bá wá ń sáré kiri ẹ mà nísìnyí wọ́n lè pé ẹ bá ti fòkó ní tán ó fi ní kàṣe Ògbóni òkè fi kankan ṣe yẹn o. tí a bá dẹ̀ fẹ́ jẹ ọba àbí tí Ògbóni ò bá dá sí ọba náà ò lè jẹ tí ẹ̀sìn Òṣùgbó ò bá pé mẹ́ta ọba ò lè dádé torí Ògbóni ló ládé adé tí mo dé sórí Ògbóni ló ní. Ògbóni ló ládé ọ̀sán ọba ló ládé ọ̀sán Ògbóni ló ní tọ̀sán tó Adéjáde lọ. Ògbóni ló ládé ọ̀sán ọba ló ládé ọ̀sán Ògbóni ló ní tọ̀sán tó rú Adéjáde lọ àwọn ọmọ ọba ló ládé ọ̀sán Ògbóni ló ní tọ̀sán tó rú Adéjáde lọ. Ọlọ́ba ló ládé ọ̀sán ọlọ́yin ọmọ pẹ̀rin ẹ̀yìn ọmọ yẹyẹ tèmi ṣeré ní ṣíṣe ní tàbá ìṣe o. Ọba ló lọ́jọ́ ọ̀sán. Ọba ló ládé ọ̀sán o. Ọba dé tó sọ́tò. Ògbóni ló ní tọ̀sán tó. Ẹgbẹ́ bí ẹ̀ka ẹlẹ́tàn dá. Aṣẹ tí ó ṣe kù sínú bàbá ìbejì yìí o. Mo ní bìrìbìrì mo yí padà àyíbẹ̀ ẹ̀yẹ. Ìwọ lọ́ba wa lóní o. Nínú àbọ̀ orí kìí o. Àgbà bí àgbà alátàndá o. Ẹkùn bàbá ìbejì yìí o.